ànábì ní kèfèrí máa kínu Ọlọ́hun ò kí ànábì ní ó da sàṣàlátù fẹ́mi ànábì kọ́dà àná Ọlọ́hun gbà Ọlọ́hun ò ṣe ànábì wá sọ fún kèfèrí ó ní bí wọ́n bá kọ̀ tó lọ sàṣàlátù fún mi igi tí ń bẹ lọ́ọ̀kan gbogbo gbà ni wọ́n ń sàṣàlátù kèfèrí wá ń bi ànábì pé ní ṣé n tó sọ yẹn òótọ́ ni ànábì níbẹ̀ ni dárúkọ mi fún igi mẹni tí ń jà ànábì Muhammad kèfèrí yẹn wá lọ síbi igi ìgbà ó fẹ́ lọ rẹ́ mọ́ ànábì ṣeré ó wá déwájú igi ó ní ìjọ mẹni tó ń jà ànábì ìwọ igi tójó yìí kèfèrí ni ó lọ rẹ́ bá igi ó wá dárúkọ ànábì fún igi ó ní arákùnrin tó dún òun ó ń pè ẹ́ ní kété tí igi gbọ́ ipe wọ́n dárúkọ ànábì kèfèrí yìí ò bìlífù ẹ̀ igi kò dìde lẹ́ẹ̀kan náà ni igi ó wú tegbòtegbò igi wá ń lọ rèé rìn bá ànábì Muhammad lẹ́sẹ̀ kan náà kèfèrí náà ní ashhadu an la ilaha illallah mo gbà sílámù wọ́n tó ń lórúkọ ànábì fi dẹ́ṣẹ̀ ó kú ọkọ̀ ọlọ́njọ́ ìgbéga kìyàmá. mọ́láyà sọ́lí wá sẹ́lìm dáìmánì abadan alábìbíkà khairi kàlíkì kúlì mi. àánú wa dùn pé a ti jọ gbọ́ fọ́nrán tí a jọ wò tán ní ìsìn ẹni tí ó fi fọ́nrán náà ránṣẹ́ sí mi ká má bínú pé àsìkò yìí ni aláǹfààní àti ìṣe máa dáhùn àwọn ìbéèrè èyí tí ẹ bi wá léèrè nípa fọ́nrán náà bẹ́ẹ̀ náà làwọn tó jẹ́ pé ẹ̀yin náà ti fi ránṣẹ́ sí wa bóyá fọ́nrán ni tàbí ẹ kàn tí ẹ béèrè nípa ìtànká tẹ wò pé ó yẹ kí a ti sọ̀rọ̀ lórí rẹ̀ wa náà la mọ̀ wípé orí ẹ̀rọ Facebook tí a ń lò tí a máa ń fi àwọn ìtàn báyìí tí a máa fi ránṣẹ́ sí òun náà ni àwọn ti gbẹ́sẹ̀ lé nígbà tí a ṣe àwọn èsì ọ̀rọ̀ fún àwọn oníṣẹ̀ṣe ní bí oṣù bíi méjì sẹ́yìn lẹ́yìn pé jọ́nà ọjọ́ kejì tá a ṣe àwọn ìgbésẹ̀ yìí náà ni wọ́n ṣe kéde wọ́n blọ́ọ̀kì àwọn Facebook wa látara àwọn èsì ọ̀rọ̀ yìí tí ta lọ́ọ̀ ní kí a lè fún wa ìdí ló fà tó jẹ́ sí pé a wá padà sórí Facebook ẹlẹ́ẹ̀kejì tí mò ń lò ilé ìwòsàn bá kọ́ mọ́ ni ò jẹ́ kí n tí ì fẹ́ lò ó bó ti ẹ̀já sí pé lẹ́yìn náà wọ́n ti ń tọwọ́ bọ̀ kò pẹ́ sígbà tí mo fi mẹ́sẹ̀jì kan ránṣẹ́ sórí rẹ̀ òun náà ni wọ́n padà ń fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí mi pé wọ́n ti ọwọ́ bọ̀ àkáǹtì yìí láti ìlú kan ní agbègbè ilẹ̀ Yorùbá ń bì wọ́n ti ń tọwọ́ bọ̀ àkáǹtì náà kí Ọlọ́run bá tààlà kí ó sọ wá kó ń bi àwọn tí ń dẹ ọdẹ wa táwọn ò dọdẹ wọn. ìbéèrè tí oníbéèrè béèrè lórí fọ́nrán náà ni pé ẹ dákun ṣé ìtàn tí arákùnrin sọ ṣé ìtàn tí wọ́n sọ yìí sọlá láàfíà gẹ́gẹ́ bí ẹ ti máa lè gbọ́rọ̀ bá a sí wípé àwa máa ń ṣe àwárí àwọn ìtàn àwọn ànábì ìtàn àwọn sọ̀hábà tí a sì máa ń fi ẹsẹ̀ rinlẹ̀ a máa ń fi ẹsẹ̀ ìtàn tó bá lálàáfíà a máa ń fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ìtàn tí wọ́n gbé wá yẹn kì í ṣe ìtàn tó lálàáfíà bó ti wù kó mọ ìtàn náà ò ṣe kíni ìtàn náà ò ní àlàáfíà ẹ̀sẹ̀ mọ̀ wípé wọ́n lẹ́ni tí ó bá bani lórúkọ jẹ́ ìkìkúkì náà ni yóò kí orúkọ ẹni ìtàn náà ò lálàáfíà bó ti jẹ́ sí wípé àwọn tí wọ́n sọ ìtàn yìí ìdí tán fi mú ìtàn náà wá ó náà láti fi ṣe ìkúnnilọ́wọ́ àti ẹ̀rí lórí àwọn ìfẹ́ inú nípa maulidu nàbí tí wọ́n ń gbé kiri káàsì àsọ̀látù fánàbí àwọn àhàdíìsì pọ̀ tó lálàáfíà tá a lè lò dípò ká lọ máa mú àwọn ìtàn àgbélẹ̀rọ èyí tí kò ní àlàáfíà. Inú mu'jizati Rasulullah sallallahu alaihi wasallam òjíṣẹ́ Allah sí àwọn mu'jizat àwọn iṣẹ́ ìyanu tó pọ̀ òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam Ọlọ́run kún lọ́wọ́ pẹ̀lú àwọn iṣẹ́ ìyanu tí ń tọ́ka sí wípé ànábì Ọlọ́run ọba ni èyí tá a ránṣẹ́ láti òkè sánmà àwọn tírà sì pọ̀ táwọn olùmọ̀ kọ nípa àwọn mu'jizati Rasul àwọn iṣẹ́ ìyanu tí Rasulullah sallallahu alaihi wasallam tí ó ṣe níwájú mi tírà kan ní èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní mu'jizatu Rasul sallallahu alaihi wasallam wa dalailu sidqi nubuwwatihi àwọn iṣẹ́ ìyanu ànábì àti àwọn èrè tí ń tọ́ka sí wípé òjíṣẹ́ Allahu ni àfáà tí wọ́n kọ tírà àwọn olùmọ̀ méjì ni wọ́n kọ ẹni àkọ́kọ́ oná ní Sheikh Ibrahim Madhum àti Sheikh Abdulsalam Jamad so àwọn méjì tí wọ́n kọ tírà yìí ní bákan náà mo ní àwọn tírà míì náà tó pọ̀ ìwé náà lílé mu'jizatu nabi sallallahu alaihi wasallam lil atfal wan nashi'a so tírà yìí náà nínú àwọn tírà tí ó dáa púpọ̀ tá bá fẹ́ mọ̀ nípa àwọn mu'jizatu nabi sallallahu alaihi wasallam àfáà tí wọ́n kọ tírà ilé òun náà ní Mus'ad Hussein Muhammad àwọn ni wọ́n kọ tírà tí ó wà lọ́wọ́ mi ìtàn tí arákùnrin sọ ìtàn náà lálàáfíà bó ti wù kó máa ìtàn náà ṣe kíni kò ní àlàáfíà bó ti wù kó máa ẹ̀wọ̀n ní Rasulullah
so pé ní kó sàṣàlátù fún òun wà sàṣàlátù igi ló wà sí àṣàlátù igi ìgbà níbo náà ti rí igi ìgbà igi ìkànnì kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ tó ti yé báyìí. Ṣùgbọ́n àwọn ahadith tó sọ nípa mu'jizatu Rasulillah sallallahu alaihi wasallam nípa igi páwọn iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ nípa igi ó pọ̀ gan tí ò nídìí kásẹ̀ máa run ìtàn kankan papọ̀ mọ́ ó pọ̀ gan. tíra tí ń bẹ lọ́wọ́ mi tí mo pè ní mu'jizatu Rasul sallallahu alaihi wasallam wa dalailu sidqi nubuwwatihi so ti yé bá tíra yìí tá bá lọ sí page 68 yẹ page 68 wọ́n pe àkọlé rẹ̀ ní ayatu nubuwwati fil ahjar wal ashjar àwọn iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ sí òjíṣẹ́ Allah nípa àwọn òkúta àti àwọn igi. Tá bá lọ wò láti page 68 tàbí 69 títí tó fi dé page 79 a rí wípé nínú tírà yìí ìtàn nípa igi nìkan àti àwọn òkè àwọn òkúta onìkan ni wọ́n fi kó àwọn ahadith nìkan làáfà ìkó wa nù tírà yìí kò mú àwọn ọ̀rọ̀ kankan wájú àwọn ahadith lọ. Àwọn ahadith tó sọ nípa àwọn iṣẹ́ ìyanu àwọn mu'jizat tó ṣẹlẹ̀ sánàbì tó ní í ṣe pẹ̀lú igi tàbí òkúta ó wá bẹ̀rẹ̀ sí ń kó wá pẹ̀lú àwọn ẹ̀rí àti ibi tá a ti rí àwọn hadith náà òun ló wà nù rẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n lọ kọ́rọ̀ má bàa pọ̀ jù ẹ jẹ́ kí n lọ síbi hadith irú ń tà fà ìmúwá ẹ jẹ́ kí n mú hadith wà ń bẹ̀. Ẹ jẹ́ ká lọ sí page 75 nínú tírà náà page 75. So àfáà sọ yé pé lẹ́yìn ìgbà tó ti mú àwọn ahadith mi wá tó ti pọ̀ gan láti page tí mo dákọ yẹn láti page 68 títí dé page 79 so ti yé báyìí ní àfáà fi sọ nípa àwọn in tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ sánàbì nípa òkúta ni àbí nípa igi. Àfáà wa ní wàrọ̀ wal Bayhaqiyyu wal Bazzar wad Darimi wọ́n ní àwọn àfáà tá a sọ yìí wọ́n gba ọ̀rọ̀ wá an Ibn Umar radiyallahu anhuma láti ọ̀dọ̀ àfáà wa Abdullah ibn Umar tó ti yé. Àfáà wa sọ yìí pé ó ní kunna ma'a Rasulillah sallallahu alaihi wasallam fi safar. Àfáà ni à ń bẹ pẹ̀lú òjíṣẹ́ Allah a wà pẹ̀lú òjíṣẹ́ Allah lórí ìrìn àjò fadana minhu a'rabiyyun láwùbáwo kò kan bá súnmọ́ òjíṣẹ́ Allah ó wá bó òjíṣẹ́ Allah mi ta wà faqala lahu nabiyyu sallallahu alaihi wasallam ànábì wa sọ wípé aina turid ya a'rabiyyu rẹ láwùbáwo kò níbo ló ń lọ a'rabiyyu ní láwùbáwo kò àwọn tí ń gbé nu desert ànábì wa ní rẹ láwùbáwo kò yìí aina turid níbo ló ń lọ tó ti báyìí ó wà kọ́ọ̀lá wọ́n ní ahali mò ń lọ sódò àwọn ará ilé mi fẹ́ lọ bá wọn ìyàwó àtàwọn ọmọ àtàwọn bàtàn mi fẹ́ lọ bá wọn. Jisala wa ni halaka ila khairin ìjọ bùkátà sí dáadáa kan kí n fún dáadáa kí n júwe dáadáa kan fún ọ. Qala wa ma huwa lárúbáwò kò wá ní ìlú òjíṣẹ́ Allah kí ni dáadáa náà sọ fún mi. Ànábì wa ni tashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa anna Muhammadan abduhu wa rasuluhu. Ànábì ní jẹ́rìí pé kò sẹ́ni tí jọ́sìn tọ́ sí lódodo àyàfi Allah wahdahu la sharika lah Ọlọ́run ọba yìí ò nìkan náà ní o nípa àjọsìn nípa dídá kò sí orogún kankan fún. Wa anna Muhammadan rasulullah àti pé dájúdájú Muhammadu jẹ́ òjíṣẹ́ Allah abduhu wa rasuluhu ó jẹ́ ẹrúsìn Allah àti òjíṣẹ́ rẹ̀. Ìgbà tí Rasulullah sallallahu alaihi wasallam sọ báyìí fún arákùnrin faqal arákùnrin láwùbáwò kò wá sọ pé man yashhadu laka ala ma taqul talent tó fẹ́ jẹ́rìí gbé ọ lórí nǹkan tó sọ yìí tó sọ yìí tó rò pé dodo ni talent tó lè jẹ́rìí gbé ọ pé yìí tó sọ yìí bó ti rí wájú Ọlọ́run tó dá ọ nu bó ti rí wájú ẹni tó ránṣẹ́ náà nu ta ló fẹ́ jẹ́rìí gbé ọ. Ìgbà tánábì tó wá sọ báyìí fánábì ànábì wá ní kọ́ọ̀là ànábì sọ wípé adìhí samra ànábì ní adìhí asamra igi samra yìí ni yóò jẹ́rìí gbé mi wẹ́yà bishatili wadi igi yìí sì ni ó wà ní ìpẹ̀kun ìlú ó wà ní ìpẹ̀kun ìlú báyìí lẹ́gbẹ̀ẹ́ kan ní apá kan báyìí ní igi náà wà tó ti báyìí fa akbadat tashukul ard báyìí ní igi náà ti ń bọ̀ lójú ẹsẹ̀ tashukul ard ó bá bẹ̀rẹ̀ sí ń ṣe kí ni ó bẹ̀rẹ̀ sí ń fọ́ ilẹ̀ sẹ́yìn pé igi tó ti fi ẹ̀ka múlẹ̀ tó ti fi gbòǹgbò múlẹ̀ òun àti gbòǹgbò rẹ̀ sì ń bọ̀ ó sì ń fọ́ ilẹ̀ ẹlẹ́ẹ̀bọ̀ báyìí bí urukiha pẹ̀lú àwọn gbòǹgbò rẹ̀ hatta waqafat bayna yada Rasulillah sallallahu alaihi wasallam báyìí ló ṣe wá dúró níwájú Allah níwájú òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam igi yẹn wá sí kíni ó wá dúró níwájú òjíṣẹ́ Allah bó ṣe wá dúró níwájú òjíṣẹ́ Allah fastashhadaha thalathan bi annahu Rasulullah ànábì wá ń sọ fún igi náà kó ṣe kíni kó jẹ́rìí gbé òun
lẹ́ẹ̀mẹ́ta kó jí sí ọlọ́run ọba lòun. Allah akbar. Ànábì ń sọ fún igi náà pé jẹ́rìí gbè mí lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wípé òjíṣẹ́ Allah ní mí. Ànábì ń sọ bẹ́ẹ̀ fún igi. Fashahidat lahu bi annahu rasulullah haqqan. Báyìí ni igi náà ti ń sọ̀rọ̀ ipe dájúdájú òjíṣẹ́ ọlọ́run ọba ní olódodo, dájúdájú òjíṣẹ́ ọlọ́run ọba ní olódodo. Igi wá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Thumma raja'at ila makaniha. Báyìí ni igi ti padà sí ààyè tí ó ti ṣe kíni, ààyè tó ti kúrò. Wa raja'a al-a'rabiyyu ila qawmihi. Báyìí ni Lárúbáwá ti padà sí ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀, sàpọ̀dọ̀ èèyàn rẹ̀ ní lọ tẹ́lẹ̀ kánàbí tó dá dúró. Ó bá padà sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀. Wa qala ya Rasulallah. Ó wá ní eré òjíṣẹ́ Allah gbọ́ o. So ti báyìí eré òjíṣẹ́ Allah gbọ́. In yattabi'uni. Táwọn àjọ mi báyìí lè tẹ̀lé mi nígbà tí n bá lọ sọ fún wọn tí mo rí látọ̀dọ̀ rẹ̀, tí n bá lọ sọ fún wọn pé gbọ́ o mo rí èèmọ̀ kan lónìí, mo rí ànábì kan tó pe rẹ̀ lánàbì, ó sì ṣiṣẹ́ ìyanu fún mi tí mo fi mọ̀ pé ànábì Ọlọ́run ọba ni. Fa in yattabi'uni. Tán báyìí lè tẹ̀lé mi, ó ní atika bihim, máa lọ kó wọn wá. Tán báyìí lè tẹ̀lé mi tán gbọ́n tí mo sọ ìtàn sì gbà atika bihim, máa sì lọ kó wọn wá. Wa illa raja'tu ilayka. Tí wọ́n bá ti wá tẹ̀lé mi, èmi ò máa bọ̀ wá sọ́dọ̀ rẹ̀. Wa illa raja'tu ilayka. Tí wọ́n bá ti wá gbọ́ mi, èmi ò máa padà wá sí ọ̀dọ̀ rẹ̀. Wa kuntu ma'aka. Èmi ò sì máa gbé lọ́dọ̀ ẹ̀. Náà bá wà pé èmi ò padà dé tí ó máa sin gbà sin rẹ̀ Rasulullah ní padà sọ́dọ̀ àwọn àjọ mi má. Ilé ló wà ní hadith. Tó ti rí ayé. Ilé ló wà ní hadith. Pé wọ́n ní sọ sàṣàlátù fún mi. Ẹ̀yin igi wá ní kó sàṣàlátù fún wọn. Lá, Ànábì ní sàṣàlátù, Ọlọ́run sàṣàlátù, igi wá sàṣàlátù. Kò sí ńbẹ̀. Kò sí ńbẹ̀. Kódà náà ń tábà fi bẹ̀rẹ̀ àtẹ́rà yìí níbi agbọn ni pé àwọn igi àtòkúta. Ànábì ni mo fọlọ́run bá búra o. Mo mọ òkúta kan nílùú Mẹ́kà tó yẹ pé gbogbo ìgbà tí ó bá ti rí mi ní máa ń sálámà sí mi Ànábì. Òkúta ni. Ó ti báyìí àwọn ìtàn yẹn ò lọ. Ẹ má máa gbé àwọn ìtàn wá má. Tẹ bá fẹ́ ṣe àwọn àbòsí pẹ̀lú àwọn maulidu tẹ́ ń ṣe, tẹ máa ń pè ní mauludu. Kò sí nǹkan tí ń jẹ́ mauludu nàbí. Maulidu nàbí yìí ni. Tó bá lè jẹ́ sí wípé ẹ̀rí wà pé ká máa ṣe maulidu nàbí. Tó ti yé báyìí. Àwọn muhaddithun tí wọ́n kọ odidi àwọn tírà báyìí lórí fánù kan, lórí ọ̀rọ̀ kan, lórí mas'ala kan nínú ẹ̀sìn. Àwọn àfọ́síkọ àhàdíìsì wa lórí mas'ala kan, lórí tírà ní ìsìn àhàdíìsì tí ń bẹ lórí mu'jizatu nàbí ìtàkó sínú tírà ó lé ní 1500, ó lé ó jù bẹ́ẹ̀ lọ. Lórí báàbù yìí nìkan, lórí pé òkúta àti igi àwọn asẹ́yànú tó wá ń bẹ̀, tàbá ní ká máa ka àhàdíìsì tí ń bẹ lórí ilé nìkan ó lé 10, ó lé 15. Tó ti báyìí àwọn olùmọ̀ ti gbìyànjú gan. Ẹ wo ọ̀rọ̀ masala pé sáàléwọ̀ bàtà wọnú masala sí àléwọ̀. Sheikh Muqbil nínú tírà wọn kan wọ́n sì kó ahadith 18 wá, ahadith sahih. Tó ti bá ahadith as-sahiha wọ́n sì kó 18 wá lórí rẹ̀. So tó á pé ọ̀rọ̀ maulidu nabi sallallahu alaihi wasallam tó bá jẹ́ sí pé nǹkan tí ó ṣe kéni tó lálàáfíà nú ẹ̀sìn ni, àwọn olùmọ̀ àwọn muhaddithun wọ́n ti kọ tírà, wọ́n ti àláfà àwọn tírà tó pọ̀ lórí pé kíni yóò bá nàbí ti máa ń ṣe ni. Tó ti bá lórí àsàlátù tẹ̀sí ń sọ náà sí ni àhàdíìsì pọ̀ tó sọ nípa pé ká máa ṣe àsàlátù. Tó ti bá fa innahu man salla alayya wahidatan, ẹni yóò tó báyìí lè ṣe àsàlátù fún mi lẹ́ẹ̀kan pélé báyìí sallallahu alayhi biha ashran, Ọlọ́run fi mẹ́wàá dá padà fún. So hadith tálẹ̀ fi tálẹ̀ ṣe tẹ̀gígìb ara wa síbi ká máa pọ̀ lẹ́nu tá a máa ṣe àsàlátù fún Ànábì wa khasatan níjọ́ Jímọ̀. Ànábì ní ká pọ̀ níjọ́ náà ká máa ṣàṣàlátù fún. Àhàdíìsì pọ̀ ṣùgbọ́n kẹwàá lọ máa rọ àwọn àtàn tí ò lálàáfíà láti máa fi sẹ̀rí lórí nǹkan tí ò lọ. Ìwé léyìí kò lẹ́tọ̀. Èyí náà lẹ́padà máa kọ̀ndẹ́mù Bukhari, ẹ máa padà kọ̀ndẹ́mù Muslim. Èyí náà lẹ́sìn ń rọ àwọn àhàdíìsì àgbélẹ̀rọ, èyí náà lẹ́ ń rọ wọn. Tó ti báyìí. So lórí ìyẹn àhàdíìsì kanu. Ẹjá tó wọ àhàdíìsì pọ̀ lábẹ́ rẹ̀ ṣùgbọ́n jẹ́ kí n tó wọ àhàdíìsì ẹyọ kan sí i. Tó ti báyìí. Òun náà ni oníwàrọ̀ wà lè Bazzar gbà wá an Burayda bun al-Husayb radiyallahu anhu qala. Afáwà sọ wípé sa'ala a'rabiyyu nabiyya sallallahu alaihi wasallam. Lárúbáwá kó kan bí ànábì léèrè ayatan tadullu ala annahu rasulullah. Ó ń bí ànábì pé kánábì fún ní ayatan iṣẹ́ ìyanu kan, àyà ń bẹ̀yẹn iṣẹ́ ìyanu ni, mu'jiza. Kánábì fún ní mu'jiza kan tadullu ala annahu rasulullah, tí ó máa tọ́ka sí pé ànábì Ọlọ́run, òjíṣẹ́ Ọlọ́run ọba ni. Faqala lahu sallallahu alaihi wasallam. Ànábì wa sọ fún pé kul
litilka ṣájàrọ̀ ànábì ní sọ fún òkúta igi tó ń wò yẹn kul litilka ṣájàrọ̀ sọ fún igi tó ń wò yẹn rasulullah yad'uka pé òjíṣẹ́ Ọlọ́run bá ń pè ọ́ ìwọ lọ sọ fún igi yẹn pé òjíṣẹ́ Ọlọ́run bá ń ṣe kíni ó ń pè ọ́ lọ sọ bẹ́ẹ̀ fún títí báyìí fada'aha báyìí lárakùnrin ti lọ síbi igi náà bá pe igi náà famalati ṣájàrọ̀tu an yaminiha wa shimaliha igi bá fì lọ sí iwájú ó tún fì lọ sọ́wọ́ ọ̀tún ó tún fì lọ sí ọwọ́ àlàáfíà rẹ̀ wà bayni yadayha ó fì lọ síwájú rẹ̀ wà khalifaha ó tún ṣe kíni wà khalifiha ó tún fì lọ sí ẹ̀yìn rẹ̀ wà qata'at unuquha báyìí ni gbogbo àwọn gbòǹgbò tí ń bẹ lára igi ń bá kán dànù ṣé kíni ó kán dànù thumma ja'at tashuqqu al-ard báyìí ni igi yẹn ti ń bọ̀ ó sì ń rìn bọ̀ tashukul ard ó sì ń fọ́ ilẹ̀ ẹlẹ̀ tajarru uruquha tí gbogbo àwọn gbòǹgbò rẹ̀ tó sì ń ṣe kíni tó sì ń wọ́ tẹ̀lé tó ti yé báyìí ó ní hatta waqa'at bayna yada rasulillah sallallahu alayhi wa sallam igi wá déwájú òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam faqalat igi wá sọ yí pé assalamu alayka ya rasulallah assalamu alayka ya rasulallah pé àláfíà Ọlọ́run kó máa bá rí ànábì igi sọ̀rọ̀ bẹ́ẹ̀ so qala al-arabiyyu ìgbà tí lè wá sílẹ̀ lábá wá sọ wípé marruha falitarji ila manbatiha ilé ànábì pálásẹ̀ òkìgì náà padà sí ààyè tó ti wù ànábì wá sí kíni oníkànábì ṣe bẹ́ẹ̀ ànábì bá ṣe bẹ́ẹ̀ fa qala al-arabiyyu lábá wá oko ìwá ń sọ wípé idhin li an asjuda lak fún mi níyọ̀ǹda kí n forí balẹ̀ fún ọ tó ti báyìí lábá oko sọ bẹ́ẹ̀ fún ànábì pé idhin li an asjuda lak fún mi ní yọ̀ǹda kí n forí balẹ̀ fún ọ tó ti bá fadhalika ba'da an amana wa aslama rawi hadith yẹn wá ń sọ fún wa wípé eléyìí ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó ti nígbàgbọ́ tó sì ti gba Islam faqala lahu sallallahu alayhi wa sallam òjíṣẹ́ náà wá sọ fún wípé law amartu ahadan an yasjuda li ahadin tó wáyé pé mo fẹ́ pẹ nìkan láṣẹ kó máa forí balẹ̀ fẹ́ nìkan la amartu li mar'ata an tasjuda li zawjiha in bá pa obìnrin láṣẹ kó máa forí balẹ̀ fún ọkọ rẹ̀ nípa Ànábì máa ná ààrẹ níbi pé kó forí balẹ̀ fún un kò lẹ́tọ̀ọ́ kẹ́nìkan forí balẹ̀ kò bá jẹ́ wípé bóyá tìjọsìn ni o tàbí kì í ṣe tìjọsìn Ànábì kọ̀ pé kò lẹ́tọ̀ọ́ kẹ́nìkan forí balẹ̀ fẹ́ nìkan tó ti yé báyìí Ànábì wá kọ̀ fún un faqala al-arabiyyu lábáwò kó wá sọ pé fa adina li an uqabbila yadayka wa rijlayk ilé Ànábì fún mi ní yọ̀ǹda kí n ṣe kíni kí n fi ẹnu kò ọwọ́ rẹ kí n kíìsì ọwọ́ rẹ kí n sì tó kíìsì ẹsẹ̀ rẹ fa adina lahu Ànábì bá fún ní yọ̀ǹda kí ó ṣe ilé làwọn ahadith tó wá lórí irú ìtàn tí arákùnrin sọ ìtàn yóò lálàáfíà bó ti wù kó mọ sọ ti yé ìtàn yóò ní àlàáfíà bó ti wù kó mọ síbi tá a fẹ́ tì sí nínú tírà ìtàn tó ti bẹ̀ tó ń sọ nípa mu'jizatu rasulillah sallallahu alayhi wa alihi wa sallam sọ abilọ́ọ̀ bá ta'ala kí ó tún wá ṣe kó tún àwọn náà ṣe kó jẹ́ ká lè dún lórí ìtànàbí mú wá ká sì lè jìnà sí tí ànàbí ò sọ àgbà wa tí a tún ní ìbéèrè tá a ti fi ránṣẹ́ bóyá fọ́nrán ni tàbí àwọn ìbéèrè nípa ìtàn ìgbésí ayé àwọn ànábì ọlọ́run táwa náà ti fi ránṣẹ́ lágbára ọlọ́run àsìkèní aláǹfààní àti fi wọ́n ránṣẹ́ sí wa orí ìkànnì Facebook tẹ́tí láǹfààní àti máa wò mí lásìkò yìí ní ìsìn òun náà ní kíni Abu Mazidatul Khair Ahlu Sheikh Abu Mazidatul Khair Ahlu Sheikh òun lẹ́tí láǹfààní àti máa rí mi báyìí eléyìí tá à ń lò tẹ́lẹ̀ èyí tó jẹ́ alìgbòròbá Ustaz Al-Burhani àwọn ọ̀tá ọlọ́run bá wa fún wọn ní hidaya èyí tí wọ́n ń gbé ìgbòkúgbò ń gba ànábì ìgbà tá a fún wọn láwọn èsì ọ̀rọ̀ tán rí pé ó dògóńgó ara wọn wọ́n bẹ̀rẹ̀ sí lé láti jẹ́kẹ́ni láti blọ́ọ̀kì àwọn Facebook àkáǹtì wa lágbára ọlọ́run orí kan láti máa pàdé nù àwa tá a bá ní ìbéèrè láti tún fi ránṣẹ́ sí wa nípa ìtàn tó rú wa lójú tá a fẹ́ mọ̀ báwo ló ti ní àlàáfíà sí ẹ jẹ́ kí n fún yín ní WhatsApp nọ́mbà mi 091 55 11 8848 091 55 11 8848 orúkọ tèmi ni Abu Hudayfa al-Ghuraba wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.